country méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Tí Australia sì wà nínú country tí control. Alákànbí. Tí wọ́n bá make any move tí wọ́n fẹ́ sọ lọ́ọ̀kan di lọ́ọ̀ ní England. Wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé lọ bá Queen Elizabeth láàfin. Tí Queen Elizabeth ò bá fọwọ́ sí òfin òde. Yóò bá buwọ́ lù kò sọ̀rọ̀. Ṣó mọ̀ pé Queen Elizabeth lè yọ president England. Wá sọ fún mi. Bá mi ikú bàbá yèyé ṣé wọ́n lè yọ gómìnà Ọ̀yọ́? Wọ́n sọ fún wọn pé sáwọn làwọn dìbò ṣé wọ́n dìbò gbá wọn síbẹ̀. Mo forúkọ bò ìlú kan láṣìírí. Ó ní bí wọ́n ṣe ṣètò ọba gómìnà wọ́n sì sọ pé òun fọ́ba wọn ká nípínlẹ̀ ilẹ̀ Yorùbá wa yìí náà ni. Ta lórí nǹkan kan ṣe sí? Kò sí. Ọmọ Yorùbá ẹ ronú. Ká ronú. Ọba yìí jù yìí, ọba yìí jù ú. Àṣẹ wa ni ẹjẹ́ àpàpadà lọ́wọ́ àwọn òyìnbó. Nítorí àwa la làṣẹ. Ó níbi tí Aláàfin Ọ̀yọ́ ti ń gbà ṣàkọlẹ̀ ní ayé ìjọ́hun. Ìṣàkọlẹ̀ wo lẹ̀ ń kó lọ f'Aláàfin Ọ̀yọ́? Kò sí. Onírìṣà kó sọyẹ ìlú tí mú ṣàkọlẹ̀ wá mọ̀. Àwọn ọba wọn ò gbà ṣàkọlẹ̀ mọ́ ẹ wá ní wọ́n ń talẹ̀ kí ni wọ́n mọ̀ fi fọlá láàfin. Kò sí. Kò sí. Àkànbí tí wọ́n bá ní ta ló nílẹ̀ jù lágbàáyé Queen Elizabeth ni ọba tó ní ilẹ̀ jù ní gbogbo àgbáyé. Òun náà ló tún nílẹ̀ jù. Kí nìdí tó fi jẹ́ pé pounds ju dọ́là lọ àṣírí ọjọ́ mi ni? Do you know US will descend so low to accept any currency to go ahead of their own dollar? Àṣírí ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀. Àkànbí bẹ́ẹ̀ bá tún mi ní fún dandan ni kí n sọ tẹnu mi jáde. Yorùbá ẹ jẹ́ àpagbára pọ̀, ẹ jẹ́ àpamọ̀ pọ̀, ẹ jẹ́ àpèrò pọ̀, ẹ jẹ́ àgbé orírun wa lárugẹ. Àkànbí mo wí tèmi náà. Fún gbogbo ẹni tó bá létí ni kò gbọ́.